Ẹ̀yin tèmi tí ẹ̀ ń bá wa àwọn videos wa, thank you so much. Ẹ ṣé púpọ̀. Mo tún ti gbé mi wá o. Lórí ọ̀rọ̀ Rẹ̀mí Tinubu lélẹ̀, ó tún lẹ́tìkẹ́, ó gbẹ́nu tán. Ẹ ṣé ń bá mi, bàbá mi like, ẹ máa share, ẹ máa comment. Ẹ̀yin tí ẹ̀ ti subscribe, ọ̀fẹ́ ní subscription. Kò ná yín lówó, kò ná yín ní extra data. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń subscribe, ẹ ní fi gbọ́ mọ̀ sí, ẹ ní fi gba lẹ́tà bá ń jẹ́ lágbára Ọlọ́run. Nǹkan rí nǹkan àìlè máa fọwọ́ yín ṣe ti like come your way again. Ó dàbọ̀. Èèyàn àbẹ̀ṣe máa ń fẹ́ kéèyàn wùwà bí mi bá sọ máa kú bí mi sọ máa kú kí n kúkú sọ kí n sòótọ́ kí n kú mọ̀ pọ̀ ọ̀run ni mò ń lọ. Mi ò wá answerable to anyone, mi ò owe anybody ní apology, mi ì dẹ̀ kí n ṣe atọrọ jẹ. Mo dẹ̀ tún put ẹ̀ sí yín lẹ́nìí gbogbo àwọn tẹ bá ti rí mi pẹ̀lú èyí tó bá sọ wípé mo wá tọrọ jẹ lọ́wọ́ òun àbí mo jẹ́ liability fún èmi ò ń ṣe tí mo máa pe èèyàn tó máa ní gbé kọ́ọ̀lẹ̀ jàre ọ̀tọ̀ ní nǹkan tó ń wá mi ò ń ṣe mi ò ń tọrọ nǹkan lọ́wọ́ èèyàn especially irú àwọn tẹ bá fìpẹ́ rí mi pẹ̀lú mi ò kí ń ṣe mi ò ń ṣe alátẹnujẹ so kò sí nǹkan tó fẹ́ tèkì ọ̀rọ̀ òótọ́ lọ́wọ́ mi láàárín èmi àti ẹ̀yin èèyàn jokes apart gbogbo wa mọ̀ pé ìyá Tinubu ò sọ wípé kí àwọn èèyàn lọ dín àkàrà àbí kó máa ta kúlíkúlí ó fi ń drive point ẹ̀ ni but màmá yẹn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn màmá yẹn ti step on toes wọ́n lè jẹ́ ìjọba lásán wọ́n lè jẹ́ ìjọba lóòótọ́ bọ́ wọ́n lè dáṣe ìjọba àpẹẹrẹ pé ìjọba ò ṣe dáṣe òun làwọn èèyàn fi ń ṣò wọ̀nyí mo ní fídíò mi ò ní fídíò látijọ́ tí bàbá Tinubu ti wọbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ ìyá Tinubu ẹ gbé ọ̀rọ̀ yìí kẹ́ gbé lọ fún wọn ẹ sọ pàtó nǹkan tí màmá yẹn tó ti ṣẹlẹ̀ sí south east àbí south west tí màmá yẹn ti dìde fún ẹ sọ nǹkan tó ti ṣẹlẹ̀ tí màmá yẹn ti flaunt tó ti dìde tó ti ṣọ̀kan ẹ sọ benefit tí south east àbí south west ti benefit from màmá Tinubu látìgbà tọkọ wọn ti débẹ̀ ẹ wá ní káwọn èèyàn má bínú ibo nǹkan pọ̀ tó ń bí àwọn èèyàn nú ebi ń pa àwọn èèyàn wọ́n gbé àwọn rí wọ́n ń ṣe àwọn nǹkan tí àti ẹni àníkàn pretend nǹkan tó ń bí àwọn èèyàn nínú yẹn but màmá yẹn ò ní káwọn èèyàn lọ ta kwara ìyá Tinubu ní kò ní káwọn èèyàn lọ ta kúlíkúlí a bá fẹ́ ṣe yẹ̀yẹ́ ẹ jẹ́ ká ṣe yẹ̀yẹ́ tẹ bá fẹ́ ṣàbòsí ẹ jẹ́ ká fàbòsí lẹ̀ ìtọ́ sọ wọn ò bẹ́ anybody wí wọ́n ní káwọn èèyàn lọ stars money but nítorí wípé a fẹ́ gbọ́ wọn nítorí wípé a fẹ́ gbọ́ wọn a fẹ́ gbọ́ orin wọn nílùú nítorí nǹkan tí wọ́n ti ṣe tí èmi náà tó ń kọ àwọn èèyàn lára ìjọ tí bàbá Tinubu ti wọbẹ̀ látọwọ́ màmá Tinubu kí ni south west benefit kí ni south east benefit nígbà tí ọjà jó ní north wọ́n rán àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n fún wọn lówó ní Niger wọ́n fún àwọn èèyàn lówó ìkan lélẹ́yìí just this sala ẹ jẹ́ play ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ ó rèé. Lady Oluwemi Tinubu has flagged off the distribution of 1.2 billion naira in cash support and 100 trucks of rice to vulnerable households across the 19 northern states and the Federal Capital Territory. The intervention is aimed at cushioning the effect of economic hardship and supporting citizens ahead of the upcoming Salah celebrations. Lupe Asom reports. Nigeria's First Lady Senator Oluremi Tinubu arrived in Kaduna to preside over the launch of a large-scale palliative distribution. The intervention includes 100 trucks loaded with rice and cash support totaling 1.2 billion naira, targeting vulnerable households across northern Nigeria and the FCT. It is also designed to ensure that Muslim faithful in the region are able to celebrate the upcoming Salah. 100 trailers of rice náà gbé lọ sí north wọ́n tún lọ síbẹ̀ wọ́n tún support wọn pẹ̀lú owó ìjọ tí mò ń pariwo àgọ́ ìrètí ní Èkìtì state níbi tí wọ́n kó àwọn màmá sí àwọn màmá tí wọ́n ní leprosy yẹn tó kó wọn sí wọ́n ṣàgbọ́ tá ń pariwo kí ni south east kí ni south west benefit látìgbà tí bàbá ti débẹ̀ south north ni a máa jẹ́ pé nítorí wípé àwọn náà ń dìbò kí ni reason tó yẹ pé màmá wọ́n ní àwọn Fúlàní kó kíní màmá ò sọ̀rọ̀ tó bá ti kọ̀rọ̀ north màmá máa sọ̀rọ̀ màmá máa lọ síbẹ̀ màmá máa fún wọn ní support màmá máa ṣe gbogbo ẹ̀ gbogbo orúkọ báyẹn làwọn èèyàn rí àsìkò tó wá tún wá yẹ kí màmá sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n kó màmá tún dákẹ́ màmá tún wá ń ṣe nǹkan mí bẹ́ẹ̀ nípa àwọn tó kó yẹn kò kàn wọ́n meanwhile tí nǹkan bá ṣẹlẹ̀ ní north báyìí ẹ máa rí màmá ń bẹ̀ bẹ́ẹ̀ bá rí wọn ń bẹ̀ màmá máa rányàn lọ kí ni south east gbà lọ́wọ́ yín kí náà ṣe fún yín kí ni south west ṣe fún yín kì í ṣe pé màmá sọ wípé kí wọ́n lọ ṣe kúlíkúlí màmá ò ní kẹ́nìbọ̀dì lọ ta kúlíkúlí
màmá ò ní pé kẹ́nìbọ̀dì lọ tàkàrà bí àgbàdo àfi akọ wọn awọ mọ́ wọn lọ́wọ́ ni àwọn èèyàn wọ mọ́ wọn lọ́wọ́ ni because nǹkan tí o ti gbénú àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn èèyàn wà happy òun rèé báwo la ṣe máa gbọ́rú eléyìí sálà eléyìí ló sì ṣẹlẹ̀. Lady Oluwemi Tinubu has flagged off the distribution of 1.2 billion naira in cash support and 100 trucks of rice to vulnerable households across the 19 northern states. Across the 19 northern states. Territory. The intervention is aimed at cushioning the effect of economic hardship and supporting citizens ahead of the upcoming Salah celebration.